Good morning everybody. Ẹ káàárọ̀ tẹ́ni ọmọ ológun ló ń sọ̀rọ̀. Mo ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ. Kí ló dé tó jẹ́ wípé tí àwọn èèyàn bá tí rí owó ná, tí ìyà ń jẹ wọ́n, tí wọ́n tí là, tí wọ́n tí lu, tó jẹ́ pé everybody wọ́n struggle àti jẹ́ ènìyàn láyé. Gbà tó bá jájú ọ̀nà, bóyá tí Ọlọ́run sọ pé àsìkò rẹ̀ tó, tí ayé bẹ̀rẹ̀ sí ní gbókìkí rẹ̀, ìgbà yẹn la máa rí àléébù ara wọn. Ìgbà yẹn la máa sọ wípé wọn ò dá. Ìgbà yẹn la máa gam fight lé wọn lórí. Àjàkó jẹ́ni tó wà lórí social media. Nígbà tí ẹni yẹn ò tí ì rérò, tó jẹ́ pé èèyàn mẹ́ta mẹ́rin ló ń wò, tí ò tí ì rí fíwáàsì. Ìgbà tó bá ti wá di pé ó ti ní èrò tó pọ̀, ayé ti ń bá wọn rí stream fídíò wọn, ayé ti ń rí nǹkan tó nítumọ̀ nínú nǹkan sọ, ayé ti ń rí kọ́mẹ́dì nínú nǹkan sọ, ó ti ń rẹ́rìn, ó ti ń dùn àwọn ilé kan nínú. Àwọn kan ti ń rí, wọ́n ti fi ń ṣeré. Ìgbà yẹn la máa ń gbógun dìde. Kí ló dé pé a máa ń gbógun ti àwọn ènìyàn? Lóòótọ́ èmi ò fọwọ́ sí ìwà ìbàjẹ́, mi ì fiwọ́ sí ọ̀wọ̀ tí ò dáa, ṣùgbọ́n kí ló tá máa ń gbógun ti ara wa tó jẹ́ pé àwọn ìjọba tó ń ní wá lára gan àfẹ́sí wọn, ṣùgbọ́n torí wípé nǹkan kan ṣẹlẹ̀, a bẹ̀rẹ̀ sí ní máa set ara wa up, a bẹ̀rẹ̀ sí ní máa dìde láti já ẹnìyẹn wálẹ̀. Tá a bá tí já ẹnìyẹn wálẹ̀, gbogbo èrò tó ní àfitẹ́ bá ba yí ẹ̀jẹ̀, àfitẹ́ bá gbé wálẹ̀ nítorí ìlara, nítorí hatred, bẹ́ẹ̀ nìyẹn ṣe ń sọ̀rọ̀ ó ń bí yín nínú, bóun àtìyàwó ẹ̀ ṣe ń ṣe ó ń ta yín lára, bọ́kọ àtìyàwó ṣe ń ṣe ó ń ní yín lára, bọ́n ṣe ń bára wọn ṣe nínú ilé, bọ́n ṣe ń ṣe nínú ìta tán fi ń sọ fún yín, tán fi ń kọ́ yín lẹ́kọ̀ọ́. Ìyẹn ò tẹ́lómi yín nínú. Ìlara especially mi bóyá ìmí ti fẹ́ wọn rí nínú yín, tàbí bóyá girlfriend ẹlòmíì ni wọ́n, àbí boyfriend ẹlòmíì ni wọ́n, torí ìlara ẹ fẹ́ sún ẹnìyẹn ẹ̀rí mọ́, ẹ wò pógo rẹ̀ ti tàn, àwọn èèyàn ti ń gbọ́ káàkiri, ẹ wà bẹ̀rẹ̀ sí máa gbógun ti ẹnìyẹn. Ẹ wá náà ẹ jẹ́ ká ṣọ́ra fúnra wa gan, àwa náà síra wọ́n gbogbo nǹkan kọ́ ní ìjọba. Ṣé èyí táwa náà ń ṣe ìdá nígbà tí àwọn ọmọ ìyára wa ń gbógun tira wa, nígbà tí ẹni yìí ò tí ì bùhàì àgbógun tì í, àárí àlébù. Ìgbà tó bá wá di wípé ẹ̀yin fúnra yín torí pé ẹ fẹ́ sẹ́ẹ̀tì ẹnìyẹn up, ẹ wá wọnú inbox ẹnìyẹn lọ, ẹ wá lọ máa ṣe mo fẹ́ rìnrìn àjò, ṣé ẹ lè bá wa ṣe físà, mo fẹ́ ṣe kinní kan, mo fẹ́ monetize, so lè bá wa ṣe. Ẹ̀yin fúnra yín lẹ́ẹ̀ máa fowó lọ ẹnìyẹn tẹ́ mọ̀ sẹ́ndì owó sí. Tẹ́nìyẹn bá wá sọ fún yín pé òun ò mọ̀ tàbí kò lè ṣe mọ́, ẹ bẹ̀rẹ̀ sí ní máa gbógun dìde, ẹ máa blaspheme ẹ máa fẹ́ já ẹnìyẹn bọ́lẹ̀. Bẹ́ẹ̀ dẹ̀ ní ẹ̀yin náà fẹ́ ti ara ẹnìyẹn dìde ni. Kò dá ká máa balẹ̀ ayé ènìyàn jẹ́ torí pé wọ́n fẹ́ dìde, torí pé wọ́n fẹ́ dìde, ó fẹ́ gbé ọmọnìkejì ẹ wálẹ̀, torí pé wọ́n fẹ́ wà níwájú, ìwọ nìkan ló fẹ́ wà níbẹ̀, ó dẹ̀ fẹ́ ba yí ọmọnìkejì ẹ jẹ́, ó fẹ́ gbẹ́ni tó ti wà níwájú ẹni tó ti ń lọ tí ó fẹ́ dè lọ́nà mọ́lẹ̀. Bó pé bóyá ìwọ náà máa rí ìjákulẹ̀, ẹ̀dá tó bá ti ń dènà ọmọnìkejì ó náà máa rí wà ló máa rí ìjákulẹ̀ nínú ayé ni. So ẹni tó bá ti ń lọ tí ẹ fi sílẹ̀ jẹ́ kó lọ. Ní àwọn ara wa, àwọn ìjọba tó ń ba ayé yín gẹ́gẹ́ ẹ̀ mú wọn lọ́lẹ̀.